Ìyàwó kan ṣoṣo ló yẹ kí àwọn ọkùnrin máa fẹ́. Ayuba ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà akọrin fújì ní Adéwálé Ayuba ti sọ pé irọ́ funfun báláwo ni àhesọ kan tó ń lọ káàkiri pé ó ti kọ ìyàwó rẹ̀ sílẹ̀. Ó ní kò sí òótọ́ níbẹ̀. Nígbà tó bá oníròyìn kan Naomi Chima sọ̀rọ̀ láìpẹ́ yìí tó sọ pé ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni. Gẹ́gẹ́ bó ṣe wí, kì í ṣe ilé ìròyìn ló gbé àhesọ ọ̀hún jáde bí kò ṣe àwọn àríjẹ nídìímọ̀dàrú àti àwọn abọ̀tọmọlàkejì jẹ́. Ó sọ síwájú pé nígbà táwọn kọ́kọ́ gbọ́ àhesọ ọ̀hún, òun àti ìyàwó òun kọ́kọ́ bú sẹ́rìn-ín. Ó ní òun ti bímọ 6 kò sì sọ ohun tó lè fa ìwà àgbèrè. Gẹ́gẹ́ bó ti wí, àwọn kan máa ń sọ pé mẹ́lọ́lọ́run wí, ṣùgbọ́n òun kò tí ì rí kà nínú Kùránì rí kó tó di pé òun gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà òun.